أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها يا أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. A kí gbogbo wa ní gbogbo ibi tí a bá wà pé kí Ọlọ́run bá kí ọmọ ṣáì pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. A kú dédé àsìkò tí Ọlọ́run bá ní kí a máa wo fọ́nrán yìí. A ń fi àsìkò yìí fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátẹ̀ránṣẹ́ àti àwọn tí wọ́n ń pè wá lórí ọ̀rọ̀ bí ìlú Ògbómọ̀ṣọ́ yìí ṣe ń lọ. Ọlọ́run bá yóò bá wa dúró tì yín. Pàtàkì jùlọ àwọn wọn kì í ṣe ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí Ọlọ́run sì ní kí ìfẹ́ Ògbómọ̀ṣọ́ kó wà ní inú báyà wọn gidi gan, tí wọ́n sì ń rí ẹ̀kọ́ tó pọ̀ tí wọ́n fi ń kọ́ nínú ìrìn àjò yìí. Kí Ọlọ́run bá kí mọ́ṣá bá wa dúró ti ẹnì kọ̀ọ̀kan wọn. À ń fi àsìkò yìí tún fi rọ̀ wá pé ẹ dákun torí Ọlọ́run, tí ẹ bá ti wọlé kí ẹ bá wa like fídíò wa yìí, kí ẹ bá wa share rẹ̀, kí ẹ bá wa make comment, torí nítorí lè mú kí ẹ̀mí ìtànṣe yìí nítorí lè mú tí ẹ̀mí rẹ̀ tó fi lè dé nìyẹn. Àti pé síbẹ̀síbẹ̀ náà à ń fi àsìkò yìí náà tún rọ̀ wá pé Ìmọ́lẹ̀ Online TV Straight Word à ń rọ̀ yín wípé a ní ìdí àtìlẹ́yìn yín àti ìrànlọ́wọ́ yín lórí ìrìn àjò yìí gidi gan. Tí a bá ti wí bẹ́ẹ̀, ẹlòmíràn máa ń lérò wípé bóyá nípa owó ni ń bẹ nínú rẹ̀, wọ́n fẹ́ tọrọ ni wọ́n fẹ́ bẹ̀bẹ̀ fún kankan ni, but àwọn ìmọ̀ràn tí ẹ̀ ń fún ìlú wa àti àwọn ìmọ̀ràn tí ẹ̀ ń fún wa ó níye lónú gidi gan. Àwọn ìmọ̀ràn iyebíye tí ń ṣe wá ní àǹfààní. Àwọn ọ̀pọ̀lọpọ̀ sì tún fún wa ní àwọn ọ̀rọ̀ tó ní ẹ̀rí tó lágbára, tó yẹ pé tí a bá ní ká dákẹ́, tìtòlúwa rẹ̀ náà yóò mọ̀ bá dákẹ́. Àwọn nǹkan tẹ́ ń sì ń sọ fún wa yìí lọ́pọ̀lọpọ̀ gbà, àwọn nǹkan tí ó ṣojú yín ni tí ẹ mọ̀, tó mì nínú yín tí ó mọ̀ fi ẹ̀rí kalẹ̀ pé tó bá dàbí irọ́, ẹ pé lágbájá pé kó pè mí, àbí tó bá dàbí irọ́, ẹ gbé mi jáde. Mo ṣetán láti sọ gbogbo nǹkan yìí, tẹ́ bá lè ṣetán láti pé ẹ fẹ́ sọ. Àmọ́ pẹ̀lú bá ń ṣe ń bá a lọ, àwọn nǹkan tá ń lò fún nǹkan wa, a ò tí establish ẹ̀ débi pé maybe we have an external interview tá lè mọ̀ pé èèyàn lọ́nà jíjìn tá mọ̀ gbójú rẹ̀ wọlé tá fi jọ mọ́ sọ̀rọ̀. Torí mi bẹ́ẹ̀ ti ṣe rí mi, I always like factual things. Ẹni tó bá pè mí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fọ́pọ̀lọpọ̀ nínú wa, ọ̀rọ̀ tá bá sọ tó bá fẹ́ wúlò fún ìlú, màá gbé fáyé ayé ọ̀gbọ́. Ọ̀rọ̀ tẹ́ bá ti wá mọ̀ pé ẹ bá fẹ́ káyé ọmọ ní àárín mi pẹ̀lú yín, kódà kò bá ṣe pé iná lẹ bá sọ fún mi pé ọ̀rọ̀ yìí o láàrin mi pẹ̀lú rẹ ni o, kì í sọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́nìkan sọ jáde. Ọ̀pọ̀lọpọ̀ irú rẹ̀ ń bẹ lọ́wọ́ mi. Àwa la mọ̀ irú àgbékalẹ̀ tá ṣe tá fi ní gbé ohùn jáde. Àmọ́ tó bá ti jẹ́ pé tó bá fi lè gbé ohùn jáde ni, tá bá gbé ohùn yín jáde láti pé kẹ́ni bá mọ̀ pé a ò pa irọ́, kò tí ì sí nǹkan tí ó ti burú jù nínú rẹ̀. Ọ̀rọ̀ tí ò bá dáni lójú, èèyàn máa sọ pé ẹ dákun, ẹ má jẹ́ kí lágbájá ó gbọ́ sí i. Ọ̀rọ̀ tó bá ìjà pé tó bá já sí bí ìmọ̀ràn, à ń fún yín nímọ̀ràn lórí nǹkan tẹ́ ń ṣe, à sì ń fún ìlú nímọ̀ràn lórí nǹkan tí wọ́n ń ṣe yìí. Tí a bá náwó rẹ̀ fún gbogbo ayé káwọn náà kẹ́ gbogbo ayé ó gbọ́, ayé náà sì ti mọ̀ wípé ìmọ̀ràn ni wọ́n fún wa, làwa náà ń lò láti pé kí a fi ṣiṣẹ́. Àwa ń rọ Ọlọ́run ọba Subhanahu wa Ta'ala kí ó pẹ̀lú gbogbo wa nínú gbogbo nǹkan bá ń ṣe àti àwọn àdáwọ́lé wa. Kí Ọlọ́run bá kí ó kún wa lọ́wọ́, kí ọmọ ṣe wá ní alábòsí, torí àbòsí tí máa ń bẹ̀rẹ̀ látara tí èèyàn bá ń ṣe sí ara rẹ̀
tí wọ́n bá ti ń ya alábòsí fórí ara rẹ̀ àti ṣàbòsí fún ọmọlàkejì kì í ṣe nǹkan tí yóò ṣòro púpọ̀ jù fún, yóò rọ̀ lọ́rùn láti pé kó ṣe àbòsí fún ọmọlàkejì. kọ́lọ́run ọba kó má ṣe wá ní alábòsí gẹ́gẹ́ bí nǹkan tí à ń bẹ Ọlọ́run ọba fún, rí pé nítorí ọ̀nà tẹ̀sìn Islam ń fi yé wa pé gbogbo ẹni tó bá ṣe tí ó bá já sí pé alábòsí ni tó bá ti dijọ́ ìkẹyìn àwọn ni wọ́n fi tẹ́lẹ̀ iná. Ọlọ́run ọba kó má ṣe ẹrù wa lẹ́rù àbòsí. Gẹ́gẹ́ bí nǹkan tí à ń wí nípa ọ̀rọ̀ ti àwọn tí wọ́n lọ rí ṣe ẹ̀rí ní kóòtù, a rí ohun gbà tí a rí àwọn tó ń pè wá wàláì ó pọ̀ púpọ̀, ṣùgbọ́n in tó jẹ́ bànújẹ́ ọkàn fún wa ni pé a padà rí pé àáfàá tí ó wá sí pòfẹ́sọ̀ tó wá sí Ìbàdàn tó wá ṣe ìjẹ́rìí fún Yunus Toliat, pòfẹ́sọ̀ yìí ó jẹ́ ẹni tó ní bíbí, òun ló fẹ́ ba ojú bíbí yẹn jẹ́, ojú yẹn sì sojú tó lè bàjẹ́. Iṣẹ́ tí àwọn irú bàbá yẹn tí wọ́n ṣe, àwọn bàbá Fọlọ́runṣọ́ Fágbà, iṣẹ́ tí wọ́n ṣe ní àárín ọmọ ènìyàn àti nípa títọrọ títẹ̀sìn kò wá jẹ́ kó jẹ́ pé irú pòfẹ́sọ̀ yìí kó jẹ́ pé nǹkan tó fẹ́ fi san bàbá tó bí, nǹkan tó fẹ́ fi san wọ́n lẹ́san nìyẹn, láti pé kó bà wọ́n ní orúkọ jẹ́. Nǹkan tí arákùnrin yìí sọ ó jẹ́ bànújẹ́ ọkàn fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn, that is Professor Fọlọ́runṣọ́ Fágbà, that is ọmọ bàbá Fọlọ́runṣọ́ Fágbà tó wá ṣẹlẹ́rìí ní court. Saddam ìlú orúkọ tí wọ́n ń pè ó jẹ́ bànújẹ́ ọkàn fún ọ̀pọ̀lọpọ̀, èyí tó bà èmi lọ́kàn jẹ́ jù tí kìí ṣe díẹ̀, torí pé nígbà tí mo padà gbọ́ wípé ọmọ ẹni tí Saddam ń ṣe nìyí, bàbá wa Fọlọ́runṣọ́ Fágbà wọ́n ṣe ẹni tí èèyàn lè kọ ẹnu àtẹ́ àbẹ́nu burúkú sí ní gbangba àgbà tí wọ́n wà láyé àti ìgbà tí wọ́n ò sí mọ́. Ọlọ́run ọba yóò wá wọlá bí ó ṣe ń jẹ́ òun, Ọlọ́run ọba kò ní fún wa lọ́mọ tí ó bà wá ní orúkọ jẹ́, ọmọ tí ó bẹ̀yìn wa jẹ́, Ọlọ́run ọba kò ní fún wa. Tí Saddam bá lè retract ara rẹ̀, tó bá lè jáde ló sọ fún gbogbo ayé bóòlù ń ṣe rìn tó ń fi wá rọ́ọ̀lù ọ̀rọ̀ yìí, yóò jẹ́ nǹkan tí yóò dá púpọ̀ jù, torí pé pòfẹ́sọ̀ finúwénú ọlọ́rí jẹ́wọ́ ni, torí pé àwọn tán padà gbé ọ̀rọ̀ lọ́rí bá wọn sọ òkodoro tí ń jẹ́ òdodo ọ̀rọ̀, wọn sọ fún ara ló gbà ta, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú gbígba ara ta ìwà náà ń bẹ lára, torí tí kì í bá ṣe pé wà àbòsí náà díẹ̀díẹ̀ náà bá wà lára Saddam, báwo ni Saddam ṣe lè mọ sọ fáwa ní court wípé àwọn mọ̀ nípa bọ́n ṣe ń yan ìmáàmù ìlú Ìlọrin. Àkọ́kọ́ tá a bá béèrè ní ìsinmi pé Saddam ọmọ ọdún mélòó ni Professor Saddam fúnra ara wọn, bàbá ìmáàmù àná tí wọ́n sì lọ ti ìlú Ìlọrin tí wọ́n jáde láyé, ó ṣe kò ṣe wọ́n lò ní ó lé ní 40 ọdún ní gẹ́gẹ́ bí ìmáàmù ìlú Ìlọrin. Ìlú ó sì tí ìdàbò ṣe dà yìí, ìmáàmù wà ní máàmù ìgbà tí ó jẹ́ pé tán bá fún yàn tí ó mọ bẹ́sẹ̀ sọ̀rọ̀ ni, tí ó mọ sáré kiri pé dákun torí Ọlọ́run mi ò tí ì ṣetán láti ṣe, ìsìn tí ì ṣetán àti kú, bó mo ṣe fẹ́ lọ rí jíṣẹ́ fọ́lọ́run ọba tẹ́ bá ní kí wọ́n mọ líìdì àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni ìmáàmù ṣe wà nígbà náà, ìmáàmù tí ì di ìmáàmù bíru tàwọn Yunus Toliat, torí ìmáàmù gba Yunus Toliat yìí ló di pé a fi rí pé gbogbo àwọn ìmáàmù ní ìṣe ó ti di ìmáàmù bó bá ti ní mọ́tò bọ̀gìnì tó bá ti lò lówó tó ti kàn án lọ́wọ́. Àti rí bí 2 mẹ́ta lẹ́yìn ti Yunusa darí pé agbára owó nǹkan kan iná fi tì í, ìmọ̀ àti ìdúróṣinṣin lójú ọ̀nà títẹ̀sìn kò wulẹ̀ káùntì mọ́ lórí nǹkan tí wọ́n fi ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe nígbà náà. Kò sí nǹkan tó bí bẹ́ẹ̀, ẹ rí pé ẹ lọ rí chẹ́ẹ̀kì rẹ́kọ̀dù, ẹ rí pé lẹ́nu ìgbà tó ti dórí ti Yunus Toliat ní gbogbo ẹ ti bẹ̀rẹ̀ sí mọ́ rí bó ti ṣe bẹ̀rẹ̀ sí mọ́ rí, kí Ọlọ́run bá kó bá wa yí ìgbà sí di dáadáa, wípé Yunus Toliat ó ti fi ìtàn sílẹ̀ ní àwọn ìtàn tó yẹ pé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n mọ̀ dé bá pẹ̀lú ògo Ọlọ́run ọba, eléhùn ó kò ní wọ́n ní tàbí ṣùgbọ́n.
ṣùgbọ́n kì í ṣe nǹkan tó lè rí lò ní ìlú Ògbómọ̀ṣọ́ pàápàá. So n tá ń sọ pẹ̀lú ti Saddam ó ní pé ẹ wo ọjọ́ orí bàbá yẹn ká tó jáde láyé, ẹ wò gbà tí bàbá yẹn fi ṣe imam, tí Saddam wá sọ pé àwọn mọ̀ nípa bí wọ́n ti ṣe ń ṣe yan ìmáàmù ti ìlú Ìlọrin, tó bá sọ pé wọ́n sọ pé àwọn ọmọ bọ́n ṣe yan tàwọn mọ́sálásí kéékèèké lẹ́yìn ìgbà tọ́lọ́run ti ní àwọn náà ti di kòfẹ́sọ̀. So ìyẹn náà sì tún fetí gbọ́ wípé àwọn mọ́sálásí àdúgbò, àwọn níjọ gbogbo àwọn níjọ yìí gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ ti ṣe rí wọn yẹn náà ní constitution tán fi ń govern ara wọn. àwọn míì ń ṣe bí gẹ́gẹ́ bí tàwọn missionaries pàápàá jẹ́ pé wọ́n sọ wọn pé ìwọ jẹ́ ìmáàmù níbí, tó bá tún yá wàá tún lọ síbòmíì, tó bá dinú àwẹ̀ ìwọ lọ́ọ́ bí tó lọ ṣe tẹ̀síìrì, tó bá yá tàmọ̀dún náà wà tí wọ́n ń ṣe báyẹn nínú ìjọ míì ń bẹnu àkọọ́lẹ̀ àjọgbà láàrin ara wọn náà fi ń ṣe bẹ́ẹ̀. bọ̀ kì í ṣe ti ìmáàmù ìlú oníbọn ti ṣe ń ṣe. ṣe rò pé ilẹ̀ Yorùbá nìkan wọ́n ti ń ṣe ní gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n wí fún yín. èmi gan tó ṣèwádìí despite the fact pé mo lò nǹkan bíi over 30 years ní ilẹ̀ Haúsá, mo tún padà tún ṣèwádìí àwọn nǹkan tí mò ń ṣe lọ yìí ṣé mi ò ní jẹ̀bi Ọlọ́run, ṣé mi ò ní jẹ̀bi àwọn èèyàn látàrí àwọn kìíní tí wọ́n bá jáde tí wọ́n bá ń sọ fáyé wípé wọ́n yan ìmáàmù, wọ́n fi ìdílé wọn fi yàn án, ṣé kò ní jẹ́ nǹkan tí máa padà fi jẹ̀bi níwájú Ọlọ́run. nínú ìwádìí mi mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ ààyè gan fúnra ara rẹ̀ wọ́n fi ìdílé wọ́n fi tò ìmáàmù ní yíyàn. so kí ló lè fa tèyí tó yẹ ti t'Ògbómọ̀ṣọ́ tá a fi wá sọ pé a ò tó bẹ̀ láti pé ká ṣe bẹ́ẹ̀, ká tó wáyé pé bá a ti ṣe ń ṣe nìyẹn, kó tó yẹ pé Yunusa wá là wá láàrin. èyí tó jẹ́ nǹkan tó yà wá lẹ́nu jù púpọ̀ jù nínú nǹkan tí awí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ náà ni pé tó yẹ pé tí ẹ̀dá bá ti ń pẹ́ púpọ̀ jù lórí mí eṣinkéṣin òun náà ni ọmọ bá. tó bá ṣe pé Yunusa bá mọ̀ ni àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ òun bá gbìyànjú kí wọ́n sọ pé kọ́lọ̀ rí throw in the towel, kọ́lọ̀ rí kọ̀wé pé mi ò ṣe mọ́, kó resign, yóò dẹ̀ ní honour nínú. nígbà tí ẹ̀ ń gbìyànjú láti mọ bẹ̀bẹ̀ káàkiri tí Yunusa tí sì tún gbìyànjú láti mọ dákún wàhálà rẹ̀, mò ń sọ fún yín pé Yunusa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí yẹn, ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ti sú, ó ti ṣetán láti bẹ́sẹ̀ sọ̀rọ̀. ṣùgbọ́n àwọn bàbá àṣàlẹ̀ rẹ̀ tó yẹ pé àwọn eléyìí ń jókòó pé àwọn ń gbógun ti kábíyèsí ni, àwọn ń gbógun ti ìdàgbàsókè ìlú ni wọ́n ń ṣe. wọ́n fún opportunity wá fún wọn láti pé kán ṣe nǹkan fún ìlú Ògbómọ̀ṣọ́ kó lè ní ìlọsíwájú, wọn ò rí kankan fi hàn. níjọ́ tí mo sọ̀rọ̀ bàbá Saka Balógun, wọ́n mọ̀ fọlọ́pàá, wọ́n mọ̀ wá fi gbé mi, a mọ̀ lọ kóòtù la kàn wulẹ̀ lọ pẹ̀lú bàbá Saka Balógun tá a fi parí rẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ àwọn state CID wípé àmọ́ mo sùn àtìmọ́lé tí wọ́n á gbé mi, wọ́n á kù mí gírì níbi tí wọ́n ti wá kù mí, kódà bí wọ́n ti wá gbé mi gan àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi mo rò pé wọ́n ti signal wọn, àwọn yà tètè sáré bẹ́sẹ̀ sọ̀rọ̀ láwọn tó wà nítòsí mi. ọwọ́ á pè mí nìkan àti ẹni mi tó wà nínú ṣọ́ọ̀bù, ìtàlẹ̀ mi sì wà, wọ́n gbé mi tán, mo ṣẹ̀ wá sáré lọ rí pé lágbájá bá mi gba gòyí dání, bá mi gba kíní dání, bá mi gba kíní, mo ti ń lọnu. àwọn pẹ̀lú gọ́ọ̀lọ̀ mo ń padà bọ̀ wá gba nǹkan mi kó tó di pé wọ́n padà wá gbé mi lọ sí state CID nìbàdàn láti Ògbómọ̀ṣọ́ kó tó di pé wọ́n lọ rí tì mí wọ́n lé. a jọ sọ̀rọ̀ pẹ̀lú bàbá Saka Balógun, ọ̀rọ̀ padà jọ yéra wọn nígbà tá a déwájú commissioner of police, assistant commissioner of police, tá a bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀. ẹ wo ọ̀rọ̀ tọmọkùnrin ń sọ, kí ni nǹkan tó fa titi yín? wọn láwọn ò sí pẹ̀lú ọba ni, arákùnrin yìí ó sì wà pẹ̀lú ọba, pé tí ń fàjà wọn nìyẹn, àwọn wà pẹ̀lú imam. ní ẹ̀ dẹ̀ sọ fún wọn pé arákùnrin yìí ṣe muslim, ọba yìí ṣe christian, ẹ̀yin sì ní àgbàlagbà ní ẹ tó jẹ́ mùsùlùmí, instead ẹ fi wá ìrẹ́pọ̀. a ò gbọ́dọ̀ pé ká máa fi gbogbo ẹnu sọ nǹkan tá a jọ sọ nínú yàrá ibi tá a gbé ti jókòó jọ sọ̀rọ̀ pẹ̀lú gbogbo wọn báyìí, yóò fẹ́ dàbẹ̀ ní pẹ̀lú ààrẹ tó ń yẹ̀yẹ́ wọn ni, torí pé kíní ẹ̀ padà tún di ojú tì fún wọn níbẹ̀. kí ni nǹkan tán tẹnumọ́ níjọ́ náà, tán tẹnumọ́ fún àwọn ọlọ́pàá níjọ́ náà ni pé ọmọkùnrin ibẹ̀ ti ṣe rí ìmọ̀ fẹ́ jẹ́ oyè, ṣùgbọ́n òun náà fẹ́ jẹ́ kí n jẹ́ oyè. ibẹ̀ ni mo ti mọ̀ pé bàbá yìí títí wọn ìmọ̀ tara ẹni nìkan, èyí tán ṣe níbi òṣèlú òun náà tún gbé wá láyé tán fẹ́ ṣe nínú ti ọ̀rọ̀ ti ìlú. so àti bá àti bí ọlọ́sàn ní kéléyìn kọ́ mọ́jà wọn pé a fa ọ̀rọ̀ ara wa pé à ń lọ sí kóòtù, àbá lọ sí kóòtù lé lórí àfi padà wálé. àmọ́ ó wà nínú ìtàn bí Saka Balógun ìfọlọ́pàá gbé mi rí tán lọ rí tì mí mọ́lé, tí mi ò ní gbàgbé. àrọ́mọdọ́mọ mi yóò wà nínú ìtàn, ẹnìkan mi ò lè dá nǹkan pọ̀ pẹ̀lú ìran wọn. ìran tí ẹ o
tó bá jẹ́jẹ́ tèmi direct ẹ̀jẹ̀ ti tèmi o èmi ò wípé àbúrò àbí kinní kan tó bá wù wọ́n lè ṣe mi ò àmọ́ èyí tó jẹ́ direct ẹ̀jẹ̀ ti tèmi pé mi ni mo bí òun náà wá ń bí tó bá da nǹkan pọ̀ pẹ̀lú gbogbo àwọn tó wá ìṣubú mi nílùú Ògbómọ̀ṣọ́ òun ní lábọ̀ rẹ̀ so mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú gbogbo orú wọn ò gbọ́dọ̀ mọ báyẹn pẹ̀lú ìtàn burúkú pẹ̀lú àwọn olórí burúkú ẹ̀dá láyéláyé ẹgbọ́n tí mo sọ mo fẹ́ kẹ́ lọ rí clear o èyí tó jẹ́ ìjẹ́ tèmi directly pé ilé ọmọ tèmi bí ni ọmọ tóun náà bí ni ló wá fẹ́ ṣe nǹkan ló wá bá mi pé láàrin àwọn tá à ń jọ ń fa nǹkan lu Ògbómọ̀ṣọ́ ìtàn bá Ògbómọ̀ṣọ́ débi tán wàláhì tàláhì summa billahi lazi la ilaha illa ọmọ fi Ọlọ́run bá búra fún yín wọn ò ní lábọ̀ rí wọn ò fi ìtàn gidi kalẹ̀ a ò délé ní òde mú ìtàn àwọn olórí burúkú káàtàchì ẹ̀mọ́ títí wa gbogbo ẹ̀yin náà tó bá wọn bá yẹ pé kí gbogbo yín kẹ́ lè ṣe bẹ́ẹ̀ fún wọn nílùú Ògbómọ̀ṣọ́ ó lè ṣeéṣe kí kálukú kó sit tight mélòó nínú wa nílùú Ògbómọ̀ṣọ́ ní ìsìn yẹn jẹ́ ká bira wa léèrè mélòó nínú wa ní ìsìn nílùú Ògbómọ̀ṣọ́ ló ṣetán láti pé kán júwe òun mọ́ Sàlímọ́nù tí wọ́n pa èyàn Sàlímọ́nù olè àwọn Ṣínà Rambo nǹkan gbogbo àwọn tó jẹ́ pé orúkọ burúkú tí ò da nílùú àti ní gbogbo àgbáyé mélòó nínú wa la lè fẹ́ kán àtàchì wa mọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ ló change orúkọ tàbí ló change ilé tàbí ló change ìwà ló pé mi sọmọ bẹ́ẹ̀ o ó dìgbà tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ kan tó máa pé wàláhì nígbà tí àwọn ọ̀ràn wa yìí ṣe kódà kìí ṣe nǹkan tó dáa kìí ṣe nǹkan tó wúlò ẹ̀wúrò nǹkan tó ń bí kalẹ̀ ẹ̀wúrò nǹkan tó wà lẹ̀ that is why tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn ọmọ ilé ọba tọ́lọ́run bá sọ pé kán lọ rí unite ara wọn láti pé unity yẹn gùn tí ì sí ń bẹ̀ tán kọ́lọ́run bá kó yẹ kí unity yẹn kọ́ wà ń bẹ̀ torí àtúndì àwọn ẹlòmíín ní ìsìtàn tó ṣetán ní ìsìtàn tó jáde tán tó ń blackmail kábíyèsí ọ̀nà wọn náà fi blackmail kábíyèsí wọn láwọn ń lọ sí kóòtù kábíyèsí ò fáwọn lówó reality mò ń sọ fún yín yìí ọ̀kan ní ó pera rẹ̀ lọ́mọ ọba bóun ń lọ sí kóòtù àtìgbà tóun ti ń lọ sí kóòtù kábíyèsí ò fóun lówó ìjọ kan bẹ táwọn lọ sí kóòtù kódà owó tóun ná òun nìkan òun sì ná nǹkan owó tó fẹ́ tó nǹkan bíi 14,000 nígbà tóun dé òun sì nǹkan kan òun kí òun fóun ní nǹkan wọ́n tún bẹ̀rẹ̀ ìwà orí burúkú wọn lábẹ́nu mùsùlùmí ní kìí ṣe kírísítẹ́nì o but gẹ́gẹ́ bí nǹkan tí ẹni tó pè mí tó sọ̀rọ̀ yìí fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti dìbọ́ǹgẹ̀ mo ní bàbá ńlá ìyáláyà ẹ̀rọ ni torí pé kí ni bàbá wa ààrẹ mùsùlùmí àti Báṣọ̀run aṣojú Idris Musasco àti Waska àti Alhaji Abdulaziz gbogbo tí ẹ̀dá bá lè ṣe láti fi rí i pé tán máa ń lọ sí kóòtù wọ́n ń ṣe in tí wọ́n sì jẹ tí wọ́n jẹjọ tí wọ́n jẹbọ̀ wọ́n ń pèsè rẹ̀ fún wọn èwo wá ní tẹni tó wá dé ní ìsìn tó wá fẹ́ pé òun fẹ́ mọ̀ gba okùn káàkiri inú ìgboro tí wọ́n lọ rí sọ fáwọn èèyàn a ò tí ì mọ́nítọ̀ wọn àmọ́ àti mọ̀ pórúkọ rẹ̀ ó padà jáde torí ibìkan ló ti lọ rí sọ tí wọ́n bá sì lè mórúkọ rẹ̀ jáde mi kì í ṣe gbòmí orí ibi náà máa ti gbé jáde ẹ mọ́ bá kábíyèsí lórúkọ jẹ́ unity yẹn là ń wá láàrin ara yín èèlò lọ fẹ́ ná sórí ìlú tó lè jẹ́ kọ́mọ kẹ́ lára kó tó wáyé pẹ́ tó wá mọ́ kílèmù pọ̀ mọ́ ọba nìyí òun tó ń kílèmù pọ̀ mọ́ ọba ní ẹ́ òun tó wá sọ pé wọ́n lọ síbi kéèsì kábíyèsí wípé wọ́n náwó kódà wọ́n náwó níjọ́ kan tẹ́yìn sùn ẹ̀ náà kan tó ti tó nǹkan bíi 14,000 lórí kíni Ògbómọ̀ṣọ́ síbàdàn hòtẹ́ẹ̀lì tó sùn ìwọ kọ́ lọ sanwó rẹ̀ ìǹtẹ́ jẹ ìwọ kọ́ ló rà èwo wá ní 14,000 tó ẹsẹ̀ wá náà tó àjọ ẹsẹ̀ tó wá ń ṣírò rẹ̀ rí sí kábíyèsí lọ́rùn ṣé bẹ́ẹ̀ ni ìṣẹ́ ń dà wá láàmú tó báyìí ṣé bẹ́ẹ̀ ni ìṣẹ́ ń dà wá láàmú tó báyìí wọn ò tí ì mórúkọ onítọ̀hún wa mo ti sọ wọn pé ká lọ rí bá mi mórúkọ onítọ̀hún wa tó ló níbi tó ti ń lọ rí fẹjọ́ sùn láàrin àwọn èèyàn ló ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá ò yá wọn àwọn tó lọ kóòtù àwọn tó dé òun tó lè fáwọn ní nǹkan àwọn ṣe kínní kóòtù ìkan táwọn lọ àwọn lọ rí náà kan bíi 14,000 naira ara nǹkan tó dààmú ló Ògbómọ̀ṣọ́ nìyẹn ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ ká tẹnujẹ ẹ má jẹ́ ká fi bàlújẹ́ àtẹnujẹ náà la ṣe títí tá a fi ba ìlú jẹ́ nínú fídíò tí mo ṣe kọjá ní àná ẹ rí wípé mò ń kígbe kankan lórí fídíò yẹn bínú ṣe ń bí mi tó tí mò ń ṣẹ́gun bọ̀rọ̀bọ̀rọ̀ lórí fídíò yẹn torí pé ìkalára nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ká mi lára ló ń bà mí nínú jẹ́ ló ń dà mí láàmú mo wá sọ ọ̀rọ̀ dédé ẹni tó kọ lẹ́tà sí mi láti ọ̀nà jíjìn láti Switzerland mo ka lẹ́tà yẹn kì í ṣe gbogbo rẹ̀ mo kà bọ̀tí wọn bá tí mo kà mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pè mí lórí rẹ̀ látàrí lẹ́tà yẹn tí mo kà ó níbi kan tí ọ̀rọ̀ gbé ti jáde tó gbé ti kan ilé àwọn ayélujára ẹ má dà wá láàmú ẹ gbìyànjú kẹrọ rí ṣàtúnṣe láàrin ara yín kí ló dé tẹ̀yin gan fúnra ara yín tẹ̀lé lọ sí court nígbà tá à ń fa ọ̀rọ̀ yìí tí mò ń fa ọ̀rọ̀ yìí lábẹ́nú pẹ̀lú bí inú ọ̀rọ̀ yìí ti ṣe bí mi tó mo wá padà wá rí i pé ìwọ̀nba nínú nǹkan tẹ̀wọ̀n ilé ayélujára òun gan ṣe
àwọn gan náà wọ́n ti kó wọn bá bẹ́ẹ̀ àwọn tó sì kó wọn bá bẹ́ẹ̀ àwọn tán fẹ́ sọra wọn dolóyè nílùú tán fẹ́ sọra wọn di pé àwọn afọbajẹ afòyèjẹ àwa náà la mọ̀ bí àwa la mọ̀ tàn àwa la mọ̀ kinní kan ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé ibi tá à ń lọ yìí ẹ ò gbọ́dọ̀ béèrè kan mọ́ àwọn náà fẹ́ mọ́ gbàràdá ní tí wọ́n bá mọ̀ wọ́n lọ béèrè lọ́wọ́ ẹnìkan tán bá béèrè wọ́n wá gbàgbé onítọ̀hún wọ́n wá gbóhùn ara wọn jáde wípé àwọn làwọn sọ̀rọ̀ báyìí àwọn làwọn mọ̀ báyìí àwọn náà ṣe ìtàn bá kálẹ̀ káàkiri nìyẹn àwa padà wá discover pé àwọn èèyàn ti tẹrí àwọn ọmọ ilé ayé lára mọ́lẹ̀ fún òjì kan lè mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n ètò ti fẹ́ tẹ ìlú náà mọ́lẹ̀ ọ̀nà wọn náà fẹ́ tẹ ìlú mọ́lẹ̀ òun ni wípé gbogbo ìgbà tí wọ́n bá ti lọ sí court wọ́n wàá mọ dáyà kóòtù já àwọn èèyàn ẹ mọ́ sọ̀rọ̀ kóòtù o ẹ mọ́ bá wa lẹ́jọ́ jẹ́ o àwọn kò wọ́n pé kí lẹ́jọ́ wo ni wọ́n ń bàjẹ́ sí àwọn kìíní ṣe nuisance ni wọ́n ní tí wọ́n mọ nǹkan tí wọ́n ń pè ní kìíní tí wọ́n daft tó báyìí ní dé pé kọ́mọ̀ lè mọ nǹkan tó ń pè lẹ́jọ́ ní kóòtù ni court is a public issue tí ó jẹ́ pé ó wà public ó wà completely public in as long as tó o bá ti ní sọ nǹkan kan tó ti wà contrary to nǹkan tó jáde kúrò nínú court ebọ̀rọ̀ ni wọ́n sọ jáde ọ̀rọ̀ tó sọ jáde ni wọ́n á sọ jáde ẹ wá dé wá fi gbogbo kíní ẹ fi dẹ́rù bà gbogbo àwọn èèyàn àwọn ará Ògbómọ̀ṣọ́ àti tó wà lẹ́ àti tó wà lẹ́yìn odi kò wá sẹ́ni tó mọ nǹkan kan lórí case including my own very self tó fi dìgbà táwọn ọmọ ilé ayélujára tán fi lọ rí náà mi ní court àwọn yìí gan náà gba àwọn evidences tán fẹ́ lò lọ́wọ́ mi láti pé kí wọ́n lò wọn ò ní lọ́wọ́ wàláì wọn ò ní lọ́wọ́ wọn ò mọ ìpìlẹ̀ rẹ̀ àwọn ni wọ́n kàn pìlẹ̀ aburú kalẹ̀ lórí kíní tó yẹ pé àwọn tí mò ń wí àwọn náà pìlẹ̀ aburú tá àti rí yanjú yìí kalẹ̀ àwọn náà tí wọ́n ẹsẹ̀ wọn pìlẹ̀ pé kó yẹ pé àwọn làwọn wà lókè pé àwọn làwọn yanjú ọ̀rọ̀ tó wà nílùú Ògbómọ̀ṣọ́ they just want to carry the glory kí ló mú lọ́ba níkà tó wá jẹ́ pé Èkó lọ́wọ́ àti pé ní àwọn afọwọ́lálẹ̀ fún wa l'Ógbómọ̀ṣọ́ ẹ sọ fún o kálukọ́ lọ́ọ́ rí mọ́ orúkọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ a sì tún lọ́ọ́ rí orúkọ lọ́tọ̀ọ̀tọ̀ òun gan náà ọkọ yín ti dá ẹ ò rí ìfiro nǹkan kan ẹ tún wá ń gba information lọ́wọ́ wa ẹ tún gba information gan náà ẹ tún bà wá jẹ́ káàkiri ẹ wà mọ́ sọ pé ẹ má gbé wa lọ sí YouTube ẹ má iṣẹ́ ní gbé sí in tó kọjá YouTube má gbé èmi ò rínú gbọ́rọ̀ sí ni ẹni tí ó bá ní bá mi sọ̀rọ̀ má bá mi sọ̀rọ̀ ẹ dákun ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ tó bá jẹ́ pábò sí ni má bá mi sọ má gbé jáde èmi ò rínú torí títara mi gan tó ṣe mí mi ò rí gbé pamọ́ so bó ló ṣe wá gbégbé kú gbèsè mi lára tó pé kí n mọ ẹ ń bà lú jẹ́ mọ́ pé kí n mọ gbé yín sáyé kí n mọ á gbé yín ẹ má ẹnìkan nu yán mọ́ tó lọ rẹ fẹjọ́ mi sùn pé mọ́ gbọ́rọ̀ mi sórí YouTube mọ́ ṣé torí pé mi ò tí ì mọ pèdílé yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ba nǹkan jẹ́ kí mo sì tún dákẹ́ fún yẹn sì tún bú mi ẹ sì tún yẹ̀yẹ́ mi ẹ mọ̀ sọ pé ẹ fẹ́ kán dárúkọ yín lórí YouTube ẹ fẹ́ kán sọ̀rọ̀ yín ẹ̀yin ó sì lọ rẹ mọ́ bú mi ẹ̀yin ò mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń bú mi lèmi ń gbọ́ ni ẹ̀yin ò mọ̀ pé wàláì tàláì bẹ́ẹ̀ ṣe ń bú mi bẹ́ẹ̀ lọ rẹ bú mi ní àjàlẹ̀ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún mi wàláì Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ bú mi bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ mi ní ti dáadáa ibi tẹ́ ti sọ̀rọ̀ mi ti dáadáa mò ń gbọ́ ibi tẹ́ ti sọ̀rọ̀ mi láburú mò ń gbọ́ bẹ́ẹ̀ náà ni ọmọ kan lórí burúkú tó yẹ pé mọ́ sáǹfààní ó kéwú ó kàwé ó ṣe gbogbo ẹ̀ kò ríṣẹ́ kankan ṣe àfi kọ́ mọ́ pè lónìí kọ́ mọ́ pè lọ́lọ́ kọ́ mọ́ dúpẹ́ ilé kọ́ mọ́ lu eléjù gbogbo tó gbé ti bà mí lórúkọ jẹ́ pátápátá ìṣe ni wọ́n padà wá gbé sún mi lórí tébù báyìí tí mò ń wo gbogbo ẹ̀ lórí tébù lórí ìjókòó bí tí mo wà mi ò ṣe ọ́ mi ò rọ́kọ̀ sí nǹkan kan tó pè mí pẹ̀lú rẹ̀ pọ̀ pátápátá ẹni kankan ò pè mí pẹ̀lú rẹ̀ pọ̀ yàtọ̀ sọ́rọ̀ ìrìn àjò yìí ó wá lọ rí bà mí jẹ́ kò tún wá bà mí jẹ́ nationally ó tún wá lọ rí bà mí jẹ́ internationally tẹ́ bá sì bá wọn síta àwọn olórí burúkú wàá sóṣì kan yìí ni bó ń ṣe ń tọrọ yẹn náà wàá ṣe máa tọrọ ó ò ní fọwọ́ rẹ ṣe nǹkan gidi kan ó ò ní jèrè gbogbo nǹkan tó bá ní ìwọ̀nba tó bá kójọ gan ò ní jèrè rẹ̀ kí ni nǹkan tí mo gbé nígbà rẹ̀ ẹni tí ń sọ openly fún gbogbo àwọn yẹn pé ẹni tóun jókòó ti sọ pé táwọn bá rí nǹkan táwọn bá fi lè pa mí náà ọba pa mí dànù ó tún fẹ́ràn ara rẹ̀ sọ fún mi ní òun fi sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mọ́ fẹ́kẹ́ lọ́ọ́ rẹ̀ mọ̀ ni ẹ kàn mọ́ lérò pé mo ń bínú kí lẹ fẹ́ fi kéèyàn mọ́ sọ fún mi pé ẹni tí òun pẹ̀lú rẹ̀ jọ dìde nísìn ó sọ pé táwọn bá rí nǹkan tó bá fi lè pa mí àwọn bá lò ó sì wọ́n ṣàlàyé báyẹn fún mi irú ìgbàgbọ́ wo ni mo lè ní sẹ́ but I still trust you apart from that ọ wà lọ síbi ọ̀rọ̀ rẹ̀ bà mí jẹ́ àwọn ẹbí tá ti jọ wà for more than 40 years ó ti lọ rí fọ́ àárín wa àwọn ẹbí tá ti jọ wà for more than 40 years ó sì lọ rí fọ́ àárín wa àwọn sẹsẹ wọn sá nílẹ̀ ẹlẹ lọ́kọ̀ọ̀kan wàá jẹ mo yó nínú yà wàláhi azim suma billahi lazi la ilaha illa huwa wàláhi gbogbo tó bá mọ̀ nínú tíra ní kọlọrí mọ́sá gbogbo tó bá mọ̀ lóògùn ní kọlọrí mọ́sá tó bá jẹ ìyá yẹn ọlọ́wọ́ bá kò ṣe dáa fún mi nílùú Ògbómọ̀ṣọ́ wàá jẹ mo yó nínú yà suma billahi lazi la ilaha illa huwa gbogbo tó wà bá mò ń pẹ́ẹ́lẹ́ mo ṣe gbogbo ẹ̀ olórí burúkú ọwọ́ ara rẹ̀ kódà àwọn nǹkan mi tí mo ṣe mí bí ọ̀tẹ̀ ìjàmọ́ ti tó owó bí ọ̀tẹ̀ ìjàmọ́ pé ní ọmọlúàbí kéèyàn hu ọmọlúàbí sí yẹn wọ́n ń bà mí jẹ́ kiri ó bà mí jẹ́ fún àwọn tó wà nílùú òyìnbó ọkọ̀ tọ̀tọ̀ lóníkàlùkù ń sọ fún mi
tí wọ́n sọ fún mi èyí tó wà nílùú Ògbómọ̀ṣọ́ àwọn tá a ti jọ wà for more than 40 years àṣírí rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa tú ni ọ̀sọ̀ báyìí ọ̀ṣẹ̀ báyìí ọ̀ṣọ̀ báyìí ọ̀ṣẹ̀ báyìí tó níṣẹ́ kankan tó ń ṣe kálẹ̀ káàkiri olórí burúkú mọ́ ṣàǹfààní wàláì tàlá gbogbo ilẹ̀ ṣẹ̀sìn tó yẹ pé tẹ jókòó tì ní pé kẹ́ mọ́ purọ́ fáwọn èèyàn kálẹ̀ káàkiri kẹ́ mọ́ purọ́ kiri kẹ́ mọ́ jẹ́ǹjẹ́ ẹ̀gbin àwọn tó bá ti wà ń dòbò lẹ́mọ̀ sáyé lọ́rọ̀ mọ́ bá nídìí ẹ ti mọ̀ ẹ ti kórìí wọn bọnú tá bá ti dé ara lé rẹ ti dé mo ti fẹ́ lọ gba títì mi ò sí wọn náà ní tẹ̀lé mi lọ́kọ̀ lọ gba títì ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà mo wà ní ìsìn kódà èmi ti yá tètè wá o bẹ́ẹ̀ ṣe ń gbéyàwó àtọmọ lọ náà lọ́rẹ̀ ká wọn mọ́lé gbogbo ilé ìjọ sẹ̀sìn pẹ̀lú nǹkan tẹ́ ń bò kálẹ̀ káàkiri tẹ́jọ́ sóṣì kálẹ̀ káàkiri yẹn gbogbo ìgbà èmi ò I don't spare anybody and I don't regard anybody tí ó bá regard ara rẹ̀ níbi tí wọ́n wá gbé ṣàṣìṣe fún mi sọ fún mi pé nǹkan tí mo ṣe fún ẹ ni if it call for apology I will tell you I'm very sorry I don't hide my feelings àmọ́ lórí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ wà dé àwọn bàmíjẹ́ kálẹ̀ káàkiri torí pé kí ni sẹ́mi mo ní kẹ́ má lè sọ̀rọ̀ ni àbí kí làbòsí tẹ́ ń bá kálẹ̀ káàkiri àwọn the same people yìí náà ni wọ́n sọ pé tó ń lọ rí ńlá ẹ̀yà àpapọ̀ wípé èèyàn ayélujára ẹ̀ mọ́ sọ̀rọ̀ tẹ́ bá ti lọ kóòtù ẹ bá ti dé that is why tí a bẹ̀rẹ̀ sí máa rí ẹ̀gbin ayélujára èmi personally rí ẹ̀gbin ayélujára inú wọn padà bí mi gbogbo ẹnu mo fi sọ fáyé tẹ́ bá wo fídíò tí mo ṣe lánàá nìsín ẹ wo mo ti ṣínà bolẹ̀ fáwọn ilé ayélujára tí mo tún ṣẹ́gun lórí rẹ̀ because wọ́n padà mú débi pé wọ́n tó lọ rí kéèké àwọn ayélujára bọ̀ rí wọ́n tó lọ rí kí wọ́n bá bẹ́ wípé ká má máa jẹ́ kí n mọ movement àwọn nígbà tí mi ò lọ lẹ́yìn tí mo sọ pé kẹ́ fún mi nìkan wọ́n lù mí kó n kóòtù mi ò fẹ́ padà sí kóòtù kọ́mọ́dé pé mo lọ sí kóòtù wà láì kẹsì pé torí pé mo bẹ̀rù anybody that is advices here and there tẹ́ bá lọ sọ̀rọ̀ tẹ́ bá lọ rí ìdíjàlẹ̀ ó tún lè extend kínní wọn ni wọn ò ní ṣẹjọ́ yìí níbi wọn ni wọn ò ní ṣe kínní wọn láwọn èèyàn wọn kójà wá bá káwọn ọmọ kóòtù ní kínní kankankan mo ní if that is the case ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kí n kàn mọ́ fún wọn láwọn information tó máa fẹ́ fún wọn ẹ̀rí tó bá dé torí pé ẹ fẹ́ ẹ kọ̀ máa jáde sínú kóòtù yẹn tó bá yẹ pé kéèsì eléyìí ni o tó bá yẹ pé kéèsì eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí ni in tó bá fi mú tí mi ò bá fi ní jáde sí kóòtù ẹni tí ó bá ṣe kí n mọ̀ wọnú kóòtù kò ní lábọ̀ rè tó bá yẹ pé lórí kéèsì yìí ni torí lórí burúkú yìí tẹ́ sọ pé ń ṣe tìlú Ògbómọ̀ṣọ́ gbogbo nǹkan tẹ́ fi lè gáìdì pé kí n mọ̀ jáde sínú kóòtù yẹn pé torí pé ẹ fẹ́ gba glory èmi ò pé kẹ́ mọ̀ gba glory ẹ jẹ́ kí n lọ sọ tí mo fẹ́ sọ nínú kóòtù tẹ́ bá wá gba glory kẹ́ mọ̀ gba glory lẹ́yìn ìgbà tó bá ti sọ pé ẹ sọ pé ìlẹ̀ ràn mí níṣẹ́ kẹ́ tó sọ fáwọn yẹn pé kódà yìí lẹ̀ ń bọ́ mi ló bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé aláìní kan ṣe ni mi ẹ lọ sọ pé yìí lẹ̀ ń bọ́ mi máa fara mọ́ àmọ́ máa sọ tẹnu mi kí n sọ fún gbogbo ayé káyé ọmọ bí tá à ń lọ kí inú sọ lọ kí àwọn lórí burúkú tó bá wà nílùú Ògbómọ̀ṣọ́ tó ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ káṣírí wọn kó tú torí pé gbogbo yín sì tún gbowó lọ́wọ́ wọn ẹ fẹ́ kí n yọjú sí kóòtù àmì ẹ lè gba information lọ́wọ́ mi mo ní gbogbo ẹ̀ lọ́wọ́ níbi ẹ̀yin èèyàn máa screenshot ẹ̀ máa send it to everybody online níbi tó bá dàbí rọ́gẹ̀ tó bá inbox mi máa send nǹkan tí mo send fún wọn lórí kéèsì yìí ẹ wá bí wọ́n léèrè pé níbo lọ̀rọ̀ mi wà ń bẹ níbẹ̀ ẹ bí wọ́n léèrè pé tí wọ́n lò sí wọ́n send ẹ̀ sí mi mọ́ ẹ wá tó wá lórí burúkú ń dà yín láàmú ẹ wá tó máa sọ fẹ́ ẹ sọ fún mi lọ́ba ẹ bá sọ̀rọ̀ tán ní ìsìn èmi I don't care ẹni tí máa ń bá mi ṣe tó bá náà ń bá fẹ́ bá mi ṣe kódà téèyàn bá gbọ́ ọ̀rọ̀ mi tó ìjẹ́ kó bá súnmọ́ mi tó bá gbọ́ ọ̀rọ̀ mi tó bá gbé pamọ́ ọlọ́wọ́ láàjọṣepọ̀ wípé inú kan kankan mo fi ṣe ọlọ́run bá mi dájọ́ láàrin mi pẹ̀lú onítọ̀ mi ò sí anybody torí pé mi ò ní gbọ́rọ̀ ẹnìkan ní láburú kí n sọ pé màá fi síkùn mi kí lẹ̀ ń gbé pamọ́ lórí ọ̀rọ̀ ìlú kí ni nǹkan tí ẹ̀ ń gbé pamọ́ lórí ọ̀rọ̀ ìlú tẹ́ fi wá wá Ògbómọ̀ṣọ́ tẹ́ fi wá débi tó dé yìí so I was saying it wípé wọ́n gbé ọ̀rọ̀ gbogbo cases yẹn ẹ̀yin ayélujára ẹ má sọ̀rọ̀ kóòtù ọ̀rọ̀ wa ń kóòtù ẹ má sọ̀rọ̀ bó lẹ ṣe sọ pé káwọn èèyàn má sọ̀rọ̀ tó yẹ jẹ́ pé gbogbo kínní ọ̀pọ̀lọpọ̀ sì tún put blame sí ẹnu ọ̀nà ayélujára including my humble self I have no apology to render to anybody torí pé àwọn ayélujára gan náà mọ̀rọ̀ ara wọn Ọlọ́run ló lò mí tó fi wá padà wá mọ̀rọ̀ ara wọn wọ́n wá tún wá mú mi lọ́tà tí wọ́n ní kámọ́jẹ kémi ọgbọ́rọ̀ mọ́ wọ́n ti gbàgbé ìgbà tán fi wọ́n bá mi pé talẹ́talẹ́ àwọn ìwé tèmi bá ní màá táìpẹ̀ màá gbé ránṣẹ́ sí wọn màá sẹ́ndẹ̀ sí wọn online lẹ́sẹ̀ kan náà wọ́n sì bá àárín yẹn jẹ́ pé kámọ́ sùn mọ́ mi mọ́ àmọ́ àwọn lè mọ pọ̀ wọ́n káàkiri torí kan lè bá a sọ pé àwọn ni wọ́n ní glory wọ́n lè mọ sáré lọ kóòtù kan mọ́ bọ̀ wọ́n sáré lọ kóòtù wọ́n wá padà wálé ẹ má wọ́ọ̀rì wọ́n ti lulẹ̀ tí kì í bá ṣe pé Ọlọ́run tó bá wa lo Alhaji Adédìgbà tó sọ̀rọ̀ lórí kóòtù yẹn tó fi ní ká Alhaji Adédìgbà kan wá sí kóòtù kan wá mọ jókòó kan mọ gbọ́ wọ́n ti bà adájọ́ gan náà lórúkọ jẹ́ pádájọ́ lẹ́nìkan kọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ níta o bí ìgbà tó yẹ pé adájọ́ yẹn ní nǹkan kan tó fẹ́ ṣe ní bòńkẹ́lẹ́ gbogbo bá ṣe ni kò sí kan ní wọn tó lè dún wájú kóòtù
kò sí kan nínú wọn tí kéèsì yẹn káwọn tó lè dúró níwájú court. àwọn tẹ́lẹ̀ tí wọ́n lọ yẹn 65% àwọn tí wọ́n lọ yẹn wọn ò lẹ́jọ́ dúró níwájú court báyìí tí wọ́n dúró níwájú court wọ́n sì bọ́ wọn wọ́n jẹ wọ́n lọ wọ́n mú wọn padà wá wọ́n sì mọ di fáìlì mú kálẹ̀ káàkiri báyìí bí ìgbà tó yẹ pé àwọn tí wọ́n bá ti rí lọ́ọ̀yà wọn lọ rí mọ dúró síwájú lọ́ọ̀yà bí ìgbà pé àwọn ni wọ́n ń ṣe gbogbo nǹkan tó wà ń lù. alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ dà fún yín ibi tí Ọlọ́run bá fẹ́ gbẹ́dàdé yóò gbèdé kò dìgbà téèyàn bá bà tìyẹn jẹ́ kó bá ba ẹnìkan jẹ́ torí pé kó lè bá lọ bí tí máa lọ. táyé people saying nuisance over 60 ni mo wà kí ni pẹ̀lú yín tó jọmọ kájọ jọmọ ṣe over 60 then why will you just come in one single day idiot tó ń gan náà mo bírù rẹ lọ́mọ tó fi wá dé pé lọ́jọ́ kan ọ wá sọ pé ntí mo ti ń bá bọ̀ nígbèsè ayé mi you just want to come between 1 minute torí ìjẹkújẹ tó fẹ́ flash mi gbogbo tẹ́jọ́ ṣe pẹ̀lú àwọn tẹ́jọ́ sọ gbogbo pátápátá ló ti bọ́ sí mi lọ́wọ́ wallahi tallahi wọ́n ẹ̀ sì sọ pé ń ṣe tìlú ni ẹ̀ sì sojú kòkòrò mo sì lọ rí fún yín lówó níbìkan mo sì fún yín lọ́wọ́ lọ́fà àwọn tẹ́jẹ́ tán mu lábẹ́ ti tọ̀fà sí kò sí nínú yín àwọn tẹ́jẹ́ tí wọ́n mu lábẹ́ ti tọ̀fà ẹ̀wẹ̀ tìlú náà là ń ṣe o kí ni tán sì ń jẹ lára ìbàjẹ́ Ọlọ́run ṣe mu yó nínú ìyà fún yín Ọlọ́run ọba yóò ṣe mu yó nínú ìyà fún yín ègbé ni fún gbogbo ẹni tó lọ́wọ́ bá ṣe oore fún tàbí tó bá rí olóore tí ó bá lè dúpẹ́ oore rẹ̀ ìjìyà torí burúkú sì ń bẹ fẹ́ni tó bá ṣoore tí máa ń ṣèrè ògùn gbogbo orú ìwà àbàjẹ́ tá lọ rí ìjókòó tì nìyẹn wọ́n á mọ̀ sọ pé ẹ mọ̀ sọ o kóòtù láti ń bọ̀ o ẹ̀yin yẹn kóòtù láti jáde yìí o àwọn èèyàn jáde ń kóòtù ẹ wá ní wọn gbọ́dọ̀ sọ nǹkan kan àwọn tí èè sọmọ Ògbómọ̀ṣọ́ tán jókòó tán gbọ́ kéèsì ẹ sáwọn ò ní sọ fẹ́ lómi níta you can just imagine madness ṣé àwọn tí sẹ́yìn nìkan ni wọ́n kì í bọ̀ yín lápò ni àwọn tí èè sọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n wà nínú kóòtù ṣé wọn ò ní sọ fún yẹn níta pé táwọn gbọ́ ni ẹ wàá mọ gbọ́rọ̀ látọ̀dọ̀ àárò òde yóò wàá mọ yàtọ̀ sí àwọn tọ́jọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ torí jẹkújẹ bíi pé ká máa postpone ká máa lọ ká máa bọ̀ ká sá máa gbó oúnjẹ ká máa gbó oúnjẹ àwọn aláìní kan ṣe aláìníṣẹ́ lápá èèyàn ó lè níṣẹ́ gidi lọ́wọ́ kọ́ ọmọ díjọ́ kọ́ọ̀tù kọ́ ọmọ kọ́lẹ̀ kiri ó lè níṣẹ́ gidi lọ́wọ́ kọ́ ọmọ díjọ́ kọ́ọ̀tù kálẹ̀ káàkiri kọ́ ọmọ di fáìlì kálẹ̀ káàkiri tí wọ́n employ service ẹ̀ fún yẹn ni iṣẹ́ tí gangan fúnra ẹ̀ tó ó ka yín lápá ẹ má tọ́ mi ẹ fi mí lọ́rùn lẹ̀ efimile we just met ourselves even YouTube channel mi ọjọ́ orí rẹ̀ gùn jùgbà tẹ́mi pẹ̀lú ìfijọ́ mọ́ra wa lọ jẹ́ kí ló wá jẹ́ kí ló dé do your own now and let me do mine remove my name from my agenda and I will remove yours mi ò sọ tiyín láburú èmi lè ń ṣe tèmi níbàjẹ́ kálẹ̀ káàkiri ẹ wá lérò pé ẹ látúbọ̀ tàtọ̀ dà ẹ ò lè ever ní àtúbọ̀tán tó dà o so gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún yín nípa àwọn ilé ayélujára wọ́n kì wọ́n bọnú ẹ má sọ̀rọ̀ ni wọ́n ṣe pẹ̀lú wọn àwọn Ghana tó rí pé wọn ò ní confidence lórí ara wọn fúnra wọn kò jẹ́ ká lè sọ nǹkan kan tí ó wà nílẹ̀ but tá a bá wo ìwé ìpẹ̀jọ́ tí Yunusa fi pe ẹjọ́ yìí ló jẹ́ kí n lọ rèé wá jáde ẹni mi kan nínú àwọn ẹni ire lórí ọ̀rọ̀ ìlú ló gbé jáde pé wà Yunusa lẹ́ ń dá akọ wípé ó pẹjọ́ bó ló ṣe jẹ́ tó fi jẹ́ gbígbá Yunusa nìkan ní ó pẹjọ́ torí pé in tó ń rí yìí wọ́n sọ pé Yunusa Alhaji Toliatu Yunus Olusina and 8 others versus Soun and 9 others also àwọn èlò wà ní 8 others Yunusa lèmi mọ̀ o gbogbo ọjọ́ tèmi tí ń rojọ́ bọ̀ ní Yunusa lọ pẹjọ́ lèmi náà tẹnu mọ́ táwọn olùdóṣó lórí burúkú ìtàn fún wa ní half information kálẹ̀ káàkiri ìtàn fi ń dà lóru full information is not there they did not allow the full information to flow àwa yìí náà tún padà tún mú ní àìmítsẹ̀ mú wọn ní mo mú wọn lọ́tà ìlàyìlára because they still remain lórí pé èmi tí mo bẹ̀rẹ̀ kí ní ọ̀ǹgàn tí wọ́n mọ̀ wọ́n padà tún mú mi lọ́tà pé mọ́jẹ̀ kí lọ́ba ní kọ́ ọmọ nǹkan tá a máa ń ṣe èyí ni pé ò fẹ́ ká yé ọmọ sẹ́yìn náà fẹ́ lọ compromise ní ẹ fẹ́ lọ rèé gbowó gẹ́gẹ́ bí Síkírù àti Musili náà ṣe gbowó ẹ jẹ́ kí n kà sí yín létí kẹ́ mọ́ gbọ́ nísìn Yunusa pẹjọ́ gbogbo wa làwọn wò pé Yunusa lọ pẹjọ́ but there are some 8 others tó join Yunusa nínú ẹjọ́ yìí náà tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lágbàáyé tá ó mọ̀ Yunusa pé kábíyèsí lẹ́jọ́ là ń wí sáwọn eléyìí náà sí nínú ẹjọ́ òun ni
tẹ́ pé wọ́n wà nù tán join ní kéèsì yẹn ṣé wọ́n jẹ́ ká mọ̀ ni àwọn tó ń dìwé orí burúkú káàkiri ẹ mọ́ sọ̀rọ̀ àwọn náà gbogbo ẹ̀ mọ́lẹ̀ tí wọn ò jẹ́ kí àwọ̀ ọ̀yọ́ ọmọ tí wọn ò sì jẹ́ kágbà yẹ ọmọ torí pé tí wọ́n bá lọ rí compromise that is the word torí pé wọ́n bá compromise ẹ jẹ́ kí n kà jáde fún yín Yunusa Toliat òun lẹni àkọ́kọ́ ẹni tó sì kejì nínú àwọn tó pe kábíyèsí lẹ́jọ́ òní Abdulsalam Akitoye orúkọ ẹnì kejì nìyẹn orúkọ ẹnì kẹta òní Prince Shitu Abdulaziz Abonde orúkọ ẹnì kẹrin òní Mr Bashiru Alao àwọn eléyìí wọ́n ní for themselves and on behalf of the Muslim community of Ogbomoso land joined by order of court made on 11/12/2024 nígbà táwọn eléyìí ń lọ padà wá join ní kéèsì pé ọ̀dà náà àwọn náà ti join ní kéèsì pé àwọn pé kábíyèsí lẹ́jọ́ gbogbo àwọn ètò bá péjọ kójú wérò àwọn Abóndé irú àwọn Akíntóyè náà fẹ́ mọ pé kábíyèsí lẹ́jọ́ àtàwọn kan sáwọn eléyìí ń lẹ́mìí àti lè ṣe tí kì bá sí pé àwọn kan náà ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ àwọn tó mò ń wí bí wọ́n ti ń sọ iná ẹ̀ ti mọ̀ pé àwọn èèyàn yẹpẹrẹ tí wọ́n já mọ̀ nǹkan kankan pé irú àwọn èèyàn ni wọ́n mọ̀ pé kábíyèsí lẹ́jọ́ àwọn ìkan tó wá ti sọ pé àwọn tó wá sọ on behalf of Muslim community who are the Muslim community we are the Muslim communities ta ló ràn yín níṣẹ́ pé kẹlọ́ rí pé kábíyèsí lẹ́jọ́ then followed by Alhaji Abdulrahim Abdulsalam Ayilara ẹ wo bí tá ń lọ o Alhaji Abdulrahim Abdulsalam Ayilara ìbẹ̀nu ẹ̀ tó pe kábíyèsí lẹ́jọ́ Yunus ti ń claim Ayilara tí èsì Ayilara ilẹ̀ ní àkọ́kọ́ ẹni tí tún wá sọ pé Ayilara lòun gan náà Abdulrahim Abdulsalam Ayilara wọ́n tún ní lẹ́yìn rẹ̀ ní wọ́n tún ẹsẹ̀ wá tún wá rí Alhaji Isiaq Morakinyo Ayilara ọmọbìnrin ni o wọ́n wá lọ rẹ̀ sọ ọmọbìnrin di mágàjí nílé Ayilara torí nǹkan tán fẹ́ ṣe good lẹ́yìn rẹ̀ wọ́n wá tún wá gbé Alhaji Shitu Yusuf Shitu wọ́n tún wá àtàtì Ayilara mọ́ òun ti wá sí kóòtù already ó ti sọ fún kóòtù wípé òun kì í ṣe Ayilara Yusuf tansi ń wí yìí ìlẹ́ni tí Yunusa ń lò gẹ́gẹ́ bí bàbá fóun kẹwo àbòsí o tírú àwọn èèyàn wá fi ń sọ pé mọ́jẹ̀ kan mọ́ ti ń lọ ní kóòtù. Then the next one ìní Síkírù Ayílára wọ́n lọ rẹ̀ plead fún ní court láti pé kórúkọ Síkírù Ayílára kó wọlé ni o torí Síkírù Ayílára up to the time tó fi pé ẹjọ́ yìí wọ kóòtù Síkírù táwọn wí ìnẹni tí wọ́n lù bí kúkú bí yíyè tánjọ ní ẹjọ́ ní court nígbà náà tán fẹ́ lò close to two good solid years àbí more kan tó gbẹ́jọ́ yẹn kó nǹkan tó rí pé ńgbà wọn àpẹ́ torí pé àwọn tó padà lẹ́jọ́ yẹn nígbà náà wọ́n wà pẹ̀lú wọn nígbà tí wọ́n sí pẹ̀lú wọn mọ́ tí wọ́n padà dé ní ìsìn kò sí mọ́ sí lé lórí mọ́ jẹ́jọ́ yẹn ní court mọ́. It was settled out of court. It was struck out completely. The same Síkírù yìí náà padà tún lọ rèé ṣiṣẹ́ ní ìsìn pé wọ́n àmì ọmọ yìí tán fún nínú rẹ̀ bí mọ́rúwá ni o bí kórópè ni o tí wọ́n fún un as a compromise. The same Síkírù yìí náà lẹni tí ń kọrin kìíníjọ́ tán gbé kálẹ̀ káàkiri tí ń sọ pé ìyá rẹ̀ Ayílára bàbá rẹ̀ Ayílára we have the video. ọ̀rọ̀ tí kan yọ̀ọ̀lọ̀ rẹ̀ sọ gbogbo ẹ̀ tó bá dé court bí wọ́n ṣe ń bí ìyá àti bàbá nínú ilé kan náà tán sì fi fẹ́ra wọn tí wọ́n mọ̀ pé gbogbo nǹkan táwọn ń ṣe ló lẹ́rìí nínú this is digital era a ti wà láyé íńtánẹ́ẹ̀tì ní ìsìn ṣọ́ra ṣe ni kó sì sọ ìwà wù. Then the next one òun náà ni Alhaja Muslimatu Oyèkalẹ̀ ní Ayílára ọmọ nílé Ayílára ni ó wá fẹ́ gbé ègún tó ṣe nínú ilé yẹn wọ́n fẹ́ gbé lọ sínú ilé ibi tó wà ní ìsìn fáwọn ọmọ títí ẹ̀ torí pé yóò lọ rí iṣẹ́ ìpè yóò búra ní kóòtù ègún ìlú Ògbómọ̀ṣọ́ sì máa sọ̀kalẹ̀ lórí rẹ̀ báwo làwọn mùsùlùmí jẹ níbẹ̀ èpè kọ́ o
ẹ máa dá padà fún mi pé mò ń fi gbé yín ṣépè ní olórí burúkú ẹ máa dá padà fún mi pé mò ń fi ṣépè ní kò ní ràn mí torí pé mo wà nínú ẹni tó gba ilé bàbá ńlá bàbá ẹ lẹ̀ ilé ìyá tó bí ẹ tó wà pé bàbá lọ́ba tán níbẹ̀ ẹ̀yìn ìgbẹ́kẹ̀ tó ń sínú rẹ̀ èyíkè mo wà nínú ẹni tó gba olórí burúkú ẹ tó gba òní sàǹfààní láyé ẹ láyé tẹ̀lá ẹrù tí èsè táwọn ọmọ rẹ̀ wọ́n dìlé wọn lórí ó fìbànújẹ́ lu ìyókù tó kù ní ayé rẹ̀ ni mo fà nẹ́bí ìbúra fún ẹ wá sí kóòtù kó wá rí tí èpè alálẹ̀ ìlú ò bá ní mú ẹ ègún ni mi ò lè dá ẹgbẹ́ ọkọ̀ mọ́ wá sí kóòtù ìlé dá síkírù dúró ọkọ̀ mọ́ wá sí kóòtù àwọn evidences tó wà nílẹ̀ lákàmọ́ show for everybody pé the same síkírù tó ń nà nínú mọ́sálásí the same síkírù tó ṣe fídíò tí ń sọ pé wàláhì tọ̀lọ́hì túnmọ̀ bí lọ́hì lọ́sílá ìlọ́ ìlọ́hùwà kí n sọ ọmọ nulẹ̀ àwọn ìbẹ̀rù tán fi tó join ní kéèsì ní ìsìn láti pé òun pe kábíyèsí lẹ́jọ́ when you join a case it means you are part of it wọ́n jọ pawọ́pọ̀ pẹ̀lú Yunusa ní ìsìn láti pe kábíyèsí lẹ́jọ́ èyí tó lástì wọ́n dẹ̀ ní àwọn méje àwọn tí wọ́n tò yìí Alhaji Abdulrahman Abdulrahim Abdulsalam Isiaka Morakinyo Yusuf Shitu Sikiru Ayilara àti Muslimatu Oyèkálẹ̀ ní Ayilara pé àwọn eléyìí àwọn làwọn jọ pawọ́pọ̀ láti pe kábíyèsí lẹ́jọ́ pẹ̀lú Yunusa láti pe kábíyèsí lẹ́jọ́ lórí nǹkan tí wọ́n ṣe tí wọ́n fẹ́ ṣe lórí Yunusa àbí tí ń ṣẹlẹ̀ lórí Yunusa ẹ wá ní mò ń bí nínú fídíò mi tó kọjá ẹ wá ní mò ń sọ̀rọ̀ burúkú sí àwọn ilé Ayélára action wo náà take lórí àwọn kíní dé pé táyé òfin mọ̀ wọ́n pé ẹ tiẹ̀ ti hu ìwà ẹ wù ọmọ kọ we are coming náà ṣe fún wa ń gbé kálukú sínú is coming so làwọn náà fi sọ pé tẹ́ ẹ bá lè lọ sí court ẹ ò ṣe dà that is what prompts all these things I'm saying. So I have no any apology to render at all. Ẹ wá wo àwọn mẹ́sẹ̀ẹ̀sán tá a dárúkọ yìí. Ẹ wá jẹ́ ká béèrè pé ta ni wọ́n pè lẹ́jọ́. Ẹni àkọ́kọ́ tí wọ́n pè lẹ́jọ́ òun náà ni bàbá wa Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ̀gẹ̀ kẹta kábíyèsí o kábíyèsí o kábíyèsí o àwọn tó ń pè lẹ́jọ́ nìyẹn. Ọba tún wá béèrè wípé àwọn eléwo tún wá ní wọ́n tún ẹ̀sẹ̀ tún wá kó sínú ẹjọ́ tán tún pè lẹ́jọ́ wọ́n pe Chief Sọbalájé Ọ̀tọ̀lórìn ààrẹ àgọ́ tìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ń bẹnu ẹni tí wọ́n pè lẹ́jọ́. Then wọ́n pe Alhaji Yekini Àṣàfà ẹ̀yún bàbá baálé wọn àwọn ọmọ ọkọ tán wù ọmọ àlè lókè wọ́n ń pe bàbá baálé inú ilé wọ́n pè wọ́n lẹ́jọ́ pẹ̀lú kábíyèsí èèyàn Alhaji Yekini Àṣàfà àwọn ni bàbá baálé. Then wọ́n tún wá pe Alhaji Ibrahim lẹ́jọ́ Abdulwahab Ayilara wọ́n join ni wọ́n mọ ẹjọ́ tí wọ́n pè bàbá tí wọ́n lù bí kúkú bí yíyẹ ní inú mọ́sálásí o iná tún wá padà wá pè lẹ́jọ́. Then wọ́n tún wá lọ rí pé spokesman ilé yẹn Hasan Abdulkareem Túndé Ayilara tó jẹ́ spokesman wọ́n lọ rí pè lẹ́jọ́ láti ṣe kíni láti dé ẹnu wọn wípé káwọn bá sọ ọ̀rọ̀ kí ló wá bí ti àwọn ìyókù tán pè lẹ́jọ́ tán tún fi kún mọ́ra wọn nínú àwọn tán kó lẹ́jọ́ tí wọ́n kó mọ́ ẹjọ́ tòun àwọn tó wá padà wá join ní ìpè lẹ́jọ́ papọ̀ wípé tó tán bá pè yín lẹ́jọ́ náà àwọn àmọ́ káwọ́ gbéra pé kábíyèsí lẹ́jọ́ lọ́rọ̀ tí kábíyèsí ọmọ wọn tí ò mẹsẹ̀ Surajudeen Ali Pàkòyí ó join kábíyèsí. Alhaji Abdulganiyu Owódùnní ó join kábíyèsí. Alhaji Abdulaziz Ọládìran ó join kábíyèsí.
Alhaji Abdulateef Bello wọ́n join kábíyèsí. Alhaji Abdulyakin Sodiq Abolugu wọ́n join kábíyèsí. Bó ni t'Abolugu ti jẹ́, bó ni ti Lateef Bello ti jẹ́. Agbọ́ ti Parakoyi wípé àwọn tọ́jọ́ ṣe screening Yunusa nìyẹn, tí àwọn náà pè sí ọ̀dọ̀ wọn láti pé kán sọ fún pé kó wá jẹ́rìí àwọn pé wọ́n ṣe screening òun ni òun tọ́ bẹ́ẹ̀ ni. So ó join ti kábíyèsí láti pé òun sì clarification bọ́rọ̀ ti ṣe rí ní kó join kábíyèsí. Owó dùn ní kí ló dé tí wọn ò fi kún lọ́hùn tó jẹ́ pọ́nà fi join pé wọ́n pa wọn lẹ́jọ́, torí pé àwọn ni bàbá, àwọn ni ààrẹ mùsùlùmí fún gbogbo ilẹ̀ Yorùbá. Orúkọ bàbá tó bí wọn ń bẹ lára mọ́sálásí Ògbómọ̀ṣọ́. Bàbá wọn ló kọ́kọ́ jẹ́ ààrẹ mùsùlùmí, ẹ̀gbọ́n wọn jẹ́ kó tó wá kà wọ́n. Kí wá ló lè ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó ń fi sọ pé wọ́n kárí àwọn náà along. Bàbá wa Alhaji Abdulaziz Ọládìran àwọn ni secretary fún Special Committee on Islamic Affairs. Ìjọ táwọn wí yìí kábíyèsí àná ló fi lọ́lẹ̀. Àwọn ni chairman Alhaji Abdulaziz gẹ́gẹ́ bí ọmọ ọba, àwọn ni secretary nígbà náà. Pẹ̀lú bá tó bá ṣe pé sọ̀hún sìn yìí, tó bá jẹ́ pé mùsùlùmí ni wọ́n, àwọn ni wọ́n bá mọ́ ṣe chairman Special Committee on Islamic Affairs. Wọ́n ti ní representative wọn níbẹ̀ láti ara ààrẹ mùsùlùmí pé àwọn náà gbọ́dọ̀ supersede, náà gbọ́dọ̀ foresee issue Islam tó bá wà nílùú Ògbómọ̀ṣọ́. Any other group or anything wọ́n wà lábẹ́ wọn ni. So that is why tó fi join the case yẹn, láti lè fi defend Islam. Tàwọn méjèèjì nìyẹn. Alhaji Abdulateef bóun tí ẹ ti ṣe jẹ́, àwọn kan náà lọ́rẹ́ pé ráwọn páwọn ni Muslim Committee. Bẹ́ẹ̀ bàbá yìí òun ni zonal chairman fún gbogbo the 5 local governments tó wà ní under Ògbómọ̀ṣọ́ land. Òun ni zonal chairman fún gbogbo wọn. So eléyìí wà ní committee tó fẹ́ mọ́ pèyàn lẹ́jọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí òfin ní jẹ́ kó gba ọ́fíìsì wọn kọjá. That is why tó fi join pẹ̀lú ti kábíyèsí. Alhaji Abdulyakin Sodiq Abolugu kí wá ń tiẹ̀. Nígbà tí èmi Zubairu Muhammed Taofik tí mo kọ lẹ́tà petition láti pé kán bá wa ṣe inquiry lórí báwo ni Yunusa ṣe jẹ́, àwọn tán fi Yunusa jẹ imam, ìrìn àjò wo ni wọ́n rìn tán ti fi jẹ, torí pé a ti discover pé kìí sọmọ inú ilé. A ti ń kọ́kọ́ ń bá ọ̀rọ̀ kìí sọmọ inú ilé lọ nígbà wọ́n fún náà mọ́ mi tán fún náà mọ́ mi tán fún náà mọ́ mi tán fún náà mọ́ mi. A bẹ̀rẹ̀ sí mọ́ kọsẹ̀ bọ ìwádìí, òpùrọ́ ni mí gbogbo máa ṣe ń wí náà la fi padà lọ rí mọ̀ pé kódà kìí sọmọ ìlú. Àwọn ni chairman níjọ́ náà lọ́hùn tí wọ́n sì dúró lórí òdodo débi wípé wọ́n fi sọ pé kí Yunusa ọlọ́rẹ̀ rọkúnlé náà kan fi lọ́ọ̀rẹ̀ yanjú rẹ̀ nílé. Step àkọ́kọ́ tí àwọn committee wọn yẹn ti gbé, àwọn wá lọ́ọ̀rẹ̀ mú chairman Shura committee tó sì tó jẹ́ pé òun náà tó wà nínú member àwọn tó investigate Yunusa petition yẹn, ó wà nínú rẹ̀ o. Ìgbà tí wọ́n parí rẹ̀ náà ní kó wá sáìnì ló sá káàkiri ló lóun ní sáìnì, bó ṣe lọ sí kóòtù ní ìsìn tó lóun lè fi kùránì rẹ̀, òun lè fi kùránì búra. Òní kọ́ ló ti bẹ̀rẹ̀. Bàbá Abolugu yìí àwọn náà gba lẹ́tà mi as the chairman of the committee tó yẹ pé àwọn rọ́bìtà inaugurate wọn nígbà náà, tí wọ́n fi gbọ́ lẹ́tà mi tán fi gbọ́ complaints tí mo ní, tán fi wá invite àwọn èèyàn lọ́tọ̀ọ̀tọ̀. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ẹ mọ̀ gbọ́ ní kóòtù. Àmọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe sá ẹ mọ́ sọ̀rọ̀ lọ́ba níkà mọ́ sọ̀rọ̀, ṣé Abolugu wà kóòtù wá sọ pé wọ́n kàn déédéé jábọ́ ni làwọn kàn déédéé sọ pé ẹ̀dá náà lọ́ọ́ rí mọ́ investigate Yunusa, ṣé wọn ò ní béèrè ẹni tó kọ lẹ́tà? Kí ni nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wà ru ọwọ́? Instead of working in unity to fight this idiot, ẹ tún wá sọ èmi náà dọ̀tá yín. And you think I will keep quiet láti pé nǹkan tí mo rí tí ò dáa tí mo ń gbìyànjú láti pé ká put it right, ẹ wá kúrò pé màá wá káwọ́ gbéra màá mọ̀ wò yín nìran, torí pé tẹ́ bá fẹ́ gba mọ́tò kan fún yín mọ́tò náà, tẹ́ bá fẹ́ gba mẹ́kà kan fún yín mẹ́kà náà. Kí ló dà mí ẹnìkan?
ẹ ò lè ní tèmi mọ́ títí yín. Kí ni ń dà yín láàmú báyẹn náà? ẹ fẹ́ gbókun ẹ jáde kẹ́ ṣiṣẹ́ lọ kẹ́ padà wá nà kẹ́ káyé ọmọ mọ̀ yín. That is what it takes now. That is what it takes. Ẹ wà lójú kan náà wọ́n ń wá burú fún lu Ògbómọ̀ṣọ́ ẹ wá jẹ́ kí kúrú kéésì àwọ̀ ọ̀wá tiẹ̀ wá mọ̀ pé òkè Hassan Chembenu ẹ̀ ń tọ́pẹ̀ lẹ́jọ́ Magaji náà bàbá baálé náà tiẹ̀ wà ń tọ́ wà ní 20 because all this kẹ́ni yóò circulate jáde. Irú ọ̀dọ̀ wa tí o bá ti circulate ẹ ti lé wa kó ń kóòtù pé ká mọ̀ dé kóòtù mọ́ lẹ́yìn ìgbà tẹ́ gba àwọn information tẹ́ fẹ́ gbà lọ́wọ́ mi tán. Tán fẹ́ lo information tán gbà 85% of the information tán fẹ́ gbà ìtẹ̀ mọ́ fídíò tèmi kankan ọ̀dọ̀ mi ló ti wá. Wọ́n á tún ní ká sideline mi wọ́n wá lù mí lórí ijó tá kọ́kọ́ jáde tá lọ sí court. Àwọn ni wọ́n kọ́kọ́ ń lọ rèé kọrin nílùú pé má dá lọ́ba lọ́kẹ́ má dá lọ́ba níkà lọ irọ́ rẹ̀ ti pọ̀ jù. Kò sí nǹkan kan tó fọwọ́ kan kò sẹ́ni kankan tó ṣe kíní kan. Àwọn ọmọ yín ọ̀jẹ̀ mú yó nínú yà. Wàláì ìfẹ́ dáyín lójú ọjọ́ alẹ́ ni. Ọjọ́ graduation ni wọ́n bá mọ̀ tìrùn olè máwọn ọmọ yín. Tẹ́ ṣe wàhálà táwọn ọmọ yín ṣe graduation báyìí tó máa fẹ́ ṣe graduation báyìí wàláì tẹ́lẹ̀ tó mọ̀ tìrùn olè mọ́ wọn. Tí wọ́n lù wọ́n bàjẹ́ ó wá lé díjọ́ kejì kan sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́. Àmọ́ àti graduation àti intervention tí wọ́n bàjẹ́ mọ́ yín lójú. Ẹ̀yin rádaràdà ẹni Nàìjíríà ẹni àjíkò yìí. After collecting everything you want to collect from me, wọ́n lù mí ẹni kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. At over 60 for me to say wọ́n lù mí tí mi ò kí ń sọmọ ọwọ́ kí n fi máa tẹnu mọ́ pé wọ́n lù mí kì í sọ ọmọ kékeré tí ń lọ rí complain pé dáàdi mi ẹgbàá mi ẹnìkan náà mi kọ́ lé léyìí fa. And you think I'm lying? Gbogbo àwọn tó ṣe kíní òní lábọ̀ rí o. Ẹ̀tún mi rántí ìgbà náà ni. Ká tó wá pé bó máa ti ṣe rántí ni mo fi nǹkan tí mo fi ránṣẹ́ sí yín. So bó ni Alhaji Abdulyekin tán gba petition nígbà náà under Àyímọ̀ àwọn kan tó ń bẹ tó ẹ pé wọn ní wọn padà jáde tẹ́ ẹ ti mọ̀ ẹ̀yin Àyímọ̀ bó ló ṣe jẹ́ ta ló kọ̀wé wá ta ló wà ní chairman nígbà náà ọmọ àbáwá kéé náà fi wọ́n lè sọ pé mo wà ní chairman nígbà náà mọ́ torí kó mọ́ bá dàrú tí mo ṣe ní kódà wọ́n tún fọlọ́pàá kó wa ẹ fún wọn ní time ẹ jẹ́ kan kó àwọn ẹlẹ́rìí wọn kan kó wọn wọlé à ń bọ̀ a ò tí dé. So Ayílára ti wà nínú case ó kù lọ́wọ́ àwọn adájọ́ wọn ó kù lọ́wọ́ àwọn lọ́yà wọn láti squeeze àwọn tó wà lókè láti mọ̀ wípé ṣé Yunus ọmọlé ni àbí kì í sọmọlé tán bá wá squeeze ẹ̀ tán tó bá ti wá clear pé kì í sọmọlé so láti bí àwọn náà mọ bí wọ́n ṣe establish case wọn tí ó fi já sí pé àtọjọ́mọlé àti ọjọ́mọlé nínú case mo ti parí gbogbo rẹ̀. So mo ń try láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan tá mo ṣe lánàá these are something that they have been hidden wọ́n ti ń hide tẹ́lẹ̀tẹ́lẹ̀ ntóbi tó fi tẹ̀mí lọ́wọ́ ní ìsín nìyẹn wọ́n hide ẹni ọ̀hún mọ́ o but there is possibility that kó má ṣe pé lọ́dọ̀ àwọn tí wọ́n pè lẹ́jọ́ yìí lọ fún ara wọn àwọn tí wọ́n handle rẹ̀ pé àwọn intermediary àwọn third party tó wà ń bẹ̀ they are trying to compromise. Wọ́n fẹ́ káwọn ayé ọmọ nǹkan tí ń lọ ní court báwo lẹ́ẹ̀sì lọ sódìdí court ṣe sọ pé tó ṣẹlẹ̀ ní court kan mọ́mọ́ ẹ̀yin nìkan lẹ́wà ní court ni sáwọn ẹlòmíì náà ní sí court pẹ̀lú yín àbí kò ṣe dé mí nínú wọn. So nídìí èyí those are the people that are in this court for now. Kẹ́ mọ̀ pé ilé Ayílára pé ilé Ayílára lẹ́jọ́ àwọn ọmọ àlè pé àwọn òbí wọn lẹ́jọ́ ó wà nínú rẹ̀ so mo ṣe defend ẹ̀ so tó máa ṣe clarification yẹn níbí tí àwọn lọ́yà wọn bá délé establish ẹ̀ pé Yunus sọmọ inú ilé wọ́n pa gbogbo rẹ̀ pọ̀ mọ́ judgement ni and gone Yunus is gone Yunus gone báwo lẹ́yìn tẹ́ lórí máwọn professors wa ojúmọ́ wọn gbà mí tí fẹ́yìn mùsùlùmí o àwọn professor nínú ẹ̀sìn Islam wọn lórí báyìí pé irọ́ lẹ́yìn tó ń lórí pa lẹ́yìn ìbàjẹ́ tó ń búra ẹni tó wọn lórí pa irọ́ mú ìtorí Kùránì o tún rí lárí sá ẹ má jẹ́ kí n dìmọ́ Kùránì o ẹ má jẹ́ kí n dìmọ́ lórí ó lè di nǹkan o ẹ jẹ́ kí n ṣe wàláì tàláì kó parí síbẹ̀ so wá pé wàláì tàláì tó wá ṣe wọ́n pé yóò àfi ọ́lẹ̀ ni wàláì ò ní bọ́ o wàá jẹ́ mu yó nínú ìyà nínú rẹ̀ so nídìí èyí bọ́rọ̀ àárọ̀ kéèsì wọn ti ṣe rí nìyẹn à ń bẹ Ọlọ́run ọba gbé kọ́ Ọlọ́run ọba kó gbé Ògbómọ̀ṣọ́ jẹ́rí
kéèsì tó wà nílẹ̀ yìí kó sì gbá wa náà jẹ́rí gbogbo àwọn ọ̀tá wa pátápátá ní gbogbo àtọmọdé wọn ọkùnrin wọn ni obìnrin wọn ni ọmọdé ni àgbàlagbà ni ẹni tó súnmọ́ wa ni ẹni tó jìnnà sí wa ni gbogbo pátápátá gbogbo tí ń jẹ́ àpapọ̀ ìyà kọ́ lọ́wọ́ bá kọ́ bá wa ṣe fún gbogbo wọn kó gbé wa jẹ́rí wọn. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.